ẹnu bíbò. Ẹlẹ́lẹ́fẹ́, ẹlẹ́ni mi ò wà. Ẹnu kí ni mo ní. Ẹlẹ́fẹ́nu mú. Àwọn kò dá ọwọ́ àìjínì. Bí mo wí kò wọ àìjínì. Abúlé ti wà ní. Òyìnbó ni mo bá yín sọ. It's not highly hygienic. Ẹ máa fọwọ́ kàn àgbàdo. Wọ́n fẹ́ ká ní ẹ máa bọ̀. Ṣé ẹ máa fi mú fún mi? Àwọn kẹ́lẹ́ máa fi mú fún mi. Ẹlẹ́nu lẹ́fẹ̀ wọn lówó ló bá mi rajà. Wọ́n sẹ́yìn ká àgbàdo ní surprise. Ẹ má fọwọ́ kàn àgbàdo. Tẹ́ gbọ́. Hygienic ọ̀sán yẹn. Adébẹ̀ sí ọ̀rọ̀ ní mọ́lẹ́ká. Ọlọ́pàá ìwọ lè pé. Kí ló dé kí ló dé kí ló dé? Owó mi ní sọ, yóò rajà wù. Ṣé ẹ wọ ìsọ̀ sínú agbádá ni? Mo ní mọ́bí tí gbogbo wọn ti ń kó kìíní bọ̀ ẹlòmíì sẹ̀tọ̀ tán ni. Yóò máa fọwọ́ kan àgbàdo èèyàn, ọwọ́ tó ti fi gbẹ́ pọ́n.